ètò Miliki Express ṣì ń tẹ̀síwájú, a ṣì wà lórí fashion and style, wà lórí pé ká máa ṣe kí ni, ká máa wọ nǹkan tí a mọ̀ pé ó fit wa tó yẹ wá. Lórí ọ̀rọ̀ bọ́m̀bọ̀m náà ó dáa kò tún dáa. Àrà àwọn tó kọ́ máa wọ bọ́m̀bọ̀m máa tún wọ̀ wá kó sómi wá lọ fi swim jọ tó bá bọ́ta báwo ló ṣe fẹ́ rìn gbogbo ara ti wúwo máa wá dípò máa jáde wá máa gbẹ́sẹ̀ one by one. Ó sọ pé ó dáa kò tún dáa kò tiẹ̀ dá rárá ni. Mo pẹ́ lómi máa wò pé òkè pọ́ùn fẹ́ lọ fún ayẹyẹ kan tó wà important. Dúró bọ́lá ṣe dẹ́ ẹ kọ́ kúkú mọ̀ pé òkè bó ṣe rí leléyìí o size tó ní ni kí ẹ tó bá máa approach ẹ kò tiẹ̀ dáa. Kí n má paṣọ ẹ̀ẹ̀kan ni mo wọ̀ rí mo dẹ̀ wọ́ nísìrì má gbọ́ o mo wọ̀ torí pé ó fún mi as a gift on my birthday pé wow this is really cool. tó fún ọ̀gán bọ́m̀bọ̀m má gbọ́ ọkùnrin ló lóun láì bí mo ṣe rí actually you know. Àwa lọ swim mo bá wọ bọ́m̀bọ̀m mo wọ everything together mo bá kán sómi ìgbà pẹ̀lú bọ́m̀bọ̀m. Ìgbà tí màá wá jáde ó wá kú bí màá ṣe rìn. Omi ti wọnú ẹ̀ ó ti yí. Èrò dẹ́ pọ̀ mú mo pé ẹ máa gbà mí. Omi ti kún irú tìjú wò lélẹ̀ mo kàn pé wá jẹ́ ń pa tìjú tí mo bá bẹ̀rẹ̀ sí ní tẹ̀ báyìí mo ṣe ń fún bẹ́ẹ̀ lómi jáde ayọ̀ wọn like what's happening seriously. tó tọ́ sẹ́yìn ni. Celebrant dẹ̀ ní birthday aláìmọ́ àwọn gbẹ́kọ̀ kúkú sọ I just look at the guy tó rà fún mi pé ó dẹ̀ ń ṣe èèyàn lọ́jọ́ míì mo kàn sọ generally pé tó bá máa fún mi ní gift ẹjọ́ mi ń fẹ́ gift tí máa wọ̀ sínú ara ẹ fún mi ní nǹkan tí bóyá bí aṣọ. wọ́n lè ra pants and bra fún yẹn. Kò ní mí ní actually but àfẹ́ bọ́m̀bọ̀m ṣé lẹ́yìn ọjọ́ tí mo ti wọ̀ yẹn bí mo ṣe ń bọ̀ ní bẹ́ẹ̀ ibi tí mo bọ̀ sí bí èlòmí tó bá ti mú òwò pé òun rí fà kó máa lọ enjoy ẹ̀. ó fake man. problem ni. like seriously ó fake. Ṣé bọ́lọ̀ ṣe fi ẹ́ sí ṣé à ń sọ fọ́lọ́run pé òkè ọlọ́run ò bá ti dá mi báyìí ọlọ́run tó dẹ̀ dẹ́ ńlẹ̀ pa ó mọ nǹkan tó ṣe ọlọ́run tó dẹ́ lọ́rọ̀ bọ̀ ó mọ nǹkan tó ṣe ọlọ́run tó dẹ́ kúkúrú tó dẹ́ gíga so bẹ́ẹ̀ ká ṣáà máa dúpẹ́ bọ́lọ̀ ṣe dá wa. Bẹ́ẹ̀ni ká máa dúpẹ́ ká tó wá bọ́ sórí eyelashes contact lenses tó máa ń wọ́ sójú ṣódà kí ni advantage wàá lójú ológbò kí ni disadvantages wàá ti. bó ṣe mọ̀ pé kíní tó máa ń wọ́ sójú yẹn contact medically for some people ó dà ẹlòmíì máa fi ń correct ojú tí ó bá fẹ́ wọ ìgò àmọ́ fáwọn tó yẹ pé kò máa lọ àmọ́ tó bá rà àwọn obìnrin láyé ìsìn àwọn you know the girls in the. wàá wọ ẹlòmíì báyìí kìnìún ló máa jọ lójú. wọ́n máa wojú ẹ̀ báyìí rà báyìí pé kí ló ṣẹlẹ̀ time kan tó máa ní tó bá wọ̀ ọ́ gbọ́dọ̀ sunkún. kí ni ẹ máa ń fà iná o. wọ́n máa ń fà yàn àmọ́ kó wá wo ewu tó wà nínú pé a ti fẹ́ fi sójú hospital tó ń bọ́yàn kàn ṣe ìyàwó ní fẹ́ ṣe ìyàwó mo dúró síbẹ̀ fẹ́ fi sí at some point tó wá ní ẹni sùúrù ẹ calm down tó bá ti ṣe ojú yẹn wá ti ní ẹ máa fi aṣọ fún mi ní ṣé dídán ní kẹ́ lónìí gẹ́gẹ́ kan wá ní àwọn máa ní tó bá ti lò kọ́ máa sunkún ṣé wọn pẹ́ ṣe máa lọ kúnlẹ̀ síwájú mọ́ mi wọ́n sì máa gbàdúrà. àbí kò tiẹ̀ lọ súnmọ́ náà kí kó lọ faná mójú ẹ̀. tó ti rí difficulties pé yàn ti fẹ́ wọ̀ sójú lásán ìyẹn ọ̀tọ̀ wá tún wá wọ̀ tán wá tún lò gbọ́dọ̀ ṣe bákan ó ní bó ṣe lè ṣe o ò lè fi sùn o ò lè fi kí wá la fẹ́ kí là ń ṣoge fún lashes inú at the same time most times ṣé àwọn tó máa tẹ̀ ń gùn tó máa ń gùn bí tojú mi. mo kọ́kọ́ fix ẹ̀ pé òkè àwọn tẹ̀ máa jẹ́ wo kíní mo bá wọ̀ tán mo bá lọ jókòó mo bá gbọ́kadà ṣọ́ra atẹ́gùn tó fẹ́ ẹ̀ ṣé ẹ̀yìn kó fẹ́ yọ ojú mi bọ́ mo wá ṣe báyìí ọmọ yẹn wọ́n going to dey do this girl bí mo ṣe ń ṣe lélẹ̀ cause ọmọ náà yẹn kó fẹ́ jábọ́ kò dẹ̀ jábọ́ bò mo first time bí mo ṣe ń ṣe lélẹ̀ mo pẹ́ ìjọ ta ló rán mi ṣe gbọ́dọ̀ náà. olóyè jẹ́ pé most times ní sí àwọn èèyàn kì í fẹ́ ṣe àwọn ẹlẹ́yìn kọ̀ọ̀kan tó máa gbójú ẹ sókè fi sí báyìí red bead lashes ti wà tó yẹ pé nírọ̀rùn ni bí mo ṣe wọ tójú mi tí má délé lálẹ́ fúnra mi àwọn rè tí má ti délé lálẹ́ báyìí má tún ṣe kíni má tún fọwọ́ ara mi ṣe kíni má fi ṣí sílẹ̀ ọ̀la tó bá tún wù mí láti wọ̀ tí máa rò pé mo fẹ́ wọ̀ máa tún mú nǹkan mi padà. bọ̀ rí ni bí gbogbo kí ni ó máa ń jẹ́ kéèyàn rẹwà ní tòótọ́ bọ̀ kéèyàn má ṣe jù. tó bá pọ̀ jù ẹlòmíì tí ó bá lẹ̀ lash àti tí ó bá lo eyelashes ọlọ́run ọba. eyelashes gan ti gbẹ́wọ́ ẹlòmíì. kò ní lè jáde ó ti fún gbogbo orun ojú wọn. to me I would still advise pé fáwọn tó yẹ pé ó dáa ká máa ṣe o àsọ pé kò dáa o ara àwọn oge tá à ń ṣe tá a fi máa ṣe kí ni tá a fi máa rẹwà àmọ́ ká má jẹ́ kó pọ̀ jù. òun yín tẹnu mọ́ pé red bead lashes ti wà ìta máa ta lè lẹ̀ fún rárá wa wà á kọ́ gbé sójú ẹ̀ báyìí sílẹ̀ bá dẹ̀ tó bá ti dé láti ibi tó ń lọ wà á ṣí kọ́rọ́ ká máa ṣẹ̀ wá ní kọ́gbójọ tí kọ́ máa tó pẹ̀lú rìn. lédì kan lójú mi torí park irun ojú yẹn méjì ó ti kó wá fún ara rẹ̀ pé òun fẹ́ ṣe mo dẹ̀ wà ní ṣọ́ọ̀bù rẹ̀ bó ṣe jókòó mo sì ń wojú ẹ̀ fáyẹn tí mò ń sọ ẹ̀ ó dúdú gan mo sì ń wò pé like ṣé àwọn tó dúdú báyìí ṣì wà ṣá
ó ṣe méjì yẹn bó ṣe wá ṣe longest one ló ṣe bóyá ṣe ó wọnú mìíràn bẹ́ẹ̀ ló ṣe báyìí ó tún wò ṣé kí ni ilẹ̀ ti dà báyìí ó ti ṣe dáadáa tó báyìí ẹ bá mi hard ẹ̀yọ̀ kan sí i. Gbogbo báyìí sọ mi fẹ́ dá sí i màá tó wọ́n tó sì kọ́ mi lè mú kọ́ wa I was like ó ti fine báyìí àǹtí ẹ̀ fi ẹjọ́ ẹtúrẹ́lọ̀ ojú ikọ́ ni mo ṣe Sabuna má bínú ẹ̀rọ tó ti máa fẹ́ kí ló kàn òun after owó òun lòun fẹ́ gbà òun ló sọ pé tó bá ti wá bẹ́ẹ̀ bí mẹ́ta mẹ́rin pé owó òun lòun fẹ́ gbà yẹn àwọn ẹlòmíì náà tẹ́ pé ẹ máa mọ̀ pé customer wá o ó fẹ́ wá ṣe nǹkan bó jẹ́ cream náà ni bó jẹ́ anything náà ni ẹ mọ̀ pé kíní yẹn kò dá o instead kẹ́ sọ pé okay o ẹ má ṣe báyìí o ẹ lọ bẹ torí owó tẹ́ fẹ́ pa yẹn wọ́n á máa tèèyàn sí nǹkan tí ò dá it's not good. nítorí ẹni tẹ́mi sọ ẹni tí mò ń sọ ìṣe ṣorí kí iléèdì yẹn sọ pé kọ́ máa fi irun ojú sí i ó lè bàjá àti ó ti wà mímọ́ bí mo fẹ́ sọ ẹ ṣàfìsí kí ló kàn yín ẹ lówó mi ó ti sáré mú pọ́lẹ̀tì ẹ̀ bọ̀ tó báyìí bó ṣe wá gún wọ́n tún bó ṣe ń lọ mo tún ṣe àti wo ojú rẹ̀ ó ga ó tún wá gùn pé kí ló ṣẹlẹ̀ lórí oge yìí náà. wọ́n fẹ́ di bèbí ni bèbí kiss wọ́n dẹ̀ wá jọ bèbí kiss torí ẹni tí mo rí lọ́jọ́ tí mo ń sọ. bèbí aláwo ni ọmọ kọ́ máa ṣẹ́jú kójú yẹn máa sọ̀rọ̀ kò bọ́ sí rárá bí ó kọ́ta bá ń ṣe ká máa ṣe ní ìwọ̀ntúnwọ̀nsì. bá tún wá ń sọ̀rọ̀ makeup náà àwọn lips wa wàrẹ́ lomi sórí runway lips àti àwọn dark lips títí ẹ̀kọ́ yẹ kọ́ lò lálẹ́ àbí bóyá ẹ fẹ́ lọ fún fashion show àwọn máa wá kún láàárọ̀ wọ́n bá ti ń lọ bí iṣẹ́ wá gbélé wọ́n máa wọ̀ pé kí ló ń ṣẹlẹ̀ ẹ tẹnu bèédú ni. ẹni kò lè fẹ́ wò pé jẹ́ nǹkan wo bí kí ní ṣe máa rẹ̀ àmọ́ èèyàn náà ti máa láì kó máa try nǹkan ó ti yẹ. mo tó wá máa try ẹ̀ wá ọ̀rá fi sí kékeré òun ní jẹ́ kó pọ̀ jù ọ̀rẹ́ lómi tó yẹ kó tó wá máa lo lipstick trial ló fẹ́ ṣe pé jẹ́ ń tẹ̀ ló orí mi tó fẹ́ lo bí apọ́ fún ọkọ̀ wá fi sí díẹ̀ wá kọ́ wo mìíràn nílé fún ara rẹ̀ pé àṣekí ní ìdá bá fi ipò dà wà wà àmọ́ lómi máa wá mu wá gbọ̀n sí i wọ́n bá ti fa títọ́ wọn bọ́ta pé kí lẹ́ni ìkùn ó láwọn makeup ó láwọn lipstick tẹ́ pé ó yẹ ká máa lò pé à ń lọ sí club lálẹ́ à ń lọ fún night shows night event ó láwọn day lipstick tó yẹ ká máa lò tá a mọ̀ pé òkè mò ń lọ bí iṣẹ́ casual lips tá a kò lè lọ síbi iṣẹ́ ká máa lo dúdú fọ̀sán ká wá lo green mọ̀ pé green lipstick wa blue wa different colours wa then purple ṣètèmí mọ̀ ni pé fún àwọn tí wọ́n ń ṣe fashion runway most times bí wọ́n fẹ́ ṣe runway a ní black aṣọ yes black aṣọ tó wọ̀ ló máa fi ṣe lips wọn and that is because wọ́n ń ṣe àti polówó ojú àti aṣọ tí wọ́n wọ̀ like wọ́n ṣe colour combination pẹ̀lú mi tó bá sọ di pé àti blue àti red àti yellow àti green àti orange join together. ẹni tí mi nílé ètò Miliki Express ṣì ń tẹ̀síwájú jẹ́ ká lò kí lóhun tí a bá padà dé ètò ṣì ń lọ ẹ kú kalẹ̀.